Ọlọ́run nìkan ṣo ló sọ nǹkan tá a fi dá mùsùlùmí mọ̀. Ọlọ́run nìkan ṣo ló sọ nǹkan tá a fi dá mùsùlùmí mọ̀. Kò sì sínú aṣọ. Kò sí nínú aṣọ. Kò sínú ìrísí báyìí. Kò sí nínú ìrísí. Torí ńjọ́ tí Ànábì wà ní Mẹ́kà ká tó lọ Mẹ́dínà, àwọn díẹ̀ tó gbà fún un náà wọ́n yàtọ̀ sáwọn kèfèrí, kò sí nǹkan kan tí wọ́n fi yàtọ̀ síra wọn. Bó bá pàdé wọn ò lè dá wọn mọ̀. Ẹni tó nírùngbọ̀n nírùngbọ̀n, ẹni tí ò ní, ẹni tó ń wé láwàní ń wé, gbogbo wọn ń wé, wọ́n ń wọ irú aṣọ kan náà ni wọ́n jìjọ ń wọ̀. Kò sámì. Ìgbà tí wọ́n dé Mẹ́dínà náà bẹ́ẹ̀, kò sámì tó fi yà wọ́n tá a fi sọ pé kèfèrí rèé, mùsùlùmí rèé, kò sí. La fi ziyyi wala fil madahir. Ọlọ́run ló wá júwe nǹkan tẹ́ fi dá wọn mọ̀. Kí ló wí? Kí ló pé? Wa man yuslim wajhahu ila Allahi muhsinan faqad istamsaka bil urwatil wuthqa wa ila Allahi aqibatul umur. Ntọ́lọ́run lẹ́ fi dá wọn mọ̀ ní pé simahum fi wujuhihim min athari sujudi. Allahu akbar. Dhalika mathaluhum fi tawrati wa mathaluhum fil injili. Allahu akbar. كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة عظيما. محمد رسول الله والذين معه أشداء على الكفار. Ànábì wa Muhammad àti gbogbo àwọn tó ń tẹ̀lé tó jẹ́ sàábé rẹ̀ أشداء على الكفار wọ́n lè koko lórí àwọn kèfèrí. رحماء بينهم wọ́n kẹ́ra wọn láàrin ara wọn ni. تراهم ركعا سجدا. wọ́n máa rùkú, wọ́n tẹ kọ̀kọ̀rọ̀ fọ́lọ́hun sujjadan, wọ́n sì forí kanlẹ̀ fọ́lọ́hun. يبتغون فضلا من الله ورضوانا. kí ni wọ́n fi ń wá? fadlan minallahi wa ridwana. wọ́n fi ń wá ọlá látọ̀dọ̀ Ọlọ́run àti yọ́nú ẹ̀. سيماهم في وجوههم من أثر السجود. àpẹẹrẹ wọn simahum, àpẹẹrẹ wọn kì í ṣe lára aṣọ, àpẹẹrẹ wọn kì í ṣe lára àrísí. ẹni tó nírun nínú wọn ó nírun gan-an. Ànábì náà nírun. Sallallahu alayhi wa sallam. ẹni tó nírun ó nírun, bó bá wùn yóò gé, bó bá wùn yóò gẹ̀, bó bá wùn yóò fà, kò sí fa ó fi ilẹ̀. wọ́n ní irun Ànábì gan ó dé ẹ̀yìn èjìká lẹ́yìn rẹ̀ báyìí. Sallallahu alayhi wa ibi tó gùn dé. tó bá tún ṣe ó lè la pátínì rẹ̀. yóò yẹ sẹ́gbẹ̀ báyìí, yóò yẹ kejì sẹ́gbẹ̀ báyìí. Sallallahu alayhi wa sallam. ibi tí irun rẹ̀ pọ̀ dé. tó èyí tó nírun nu wọn nírun, ẹni tí ò nírun ò nírun. bọ́lá ń ṣe dá wa yàtọ̀ ọ̀tọ̀ síra wa níbẹ̀ ní kálukú wa. àmọ́ ntọ́lọ̀ ń wí ní pé àpẹẹrẹ tó fi mọ̀ wọ́n. سيماهم àpẹẹrẹ في ní fi وجوههم من أثر السجود. asari sujud látara ìforíkanlẹ̀ wọ́n sì ní yóò lápa lórí wọn pé eléyìí ìforíkanlẹ̀ mùsùlùmí lélẹ́yìí ojú haranharan ò ní máa sí lára ẹ̀. ذلك مثلهم àpèjúwe wọn في nùní التوراة tàwọ́rá, àpèjúwe wọn nùní tẹ́bádẹ́nu Injil. ومثلهم في الإنجيل كزرع. wọ́n ṣàpèjúwe wọn bẹ́ẹ̀. ibi tá ń lọ nù. Ibi tá ń lọ gan nìyẹn. tí mọ̀ọ́dọ́ hírù kan tó ya kèfèrí àti mùmíní lọ́tọ̀, Ọlọ́run nìkan ṣo lójú yẹ.
Ọlọ́run nìkan ṣo lójú ẹ̀ pé tẹ́ máa fi dá wọn mùmínì mọ̀ ni pé níbi iwájú orí wọn ẹ máa rí orí pa ìforíkanlẹ̀ ńbẹ̀. ìlọ́fà ibẹ̀ náà ni ìgbà tí orí bá kanlẹ̀ fọlọ́hún ìgbà náà lẹ ẹrú súnmọ́ ẹlẹ́dàá rẹ̀ jù. Ìgbà tí orí bá kanlẹ̀ ìgbà náà ni ẹrú súnmọ́ ẹlẹ́dàá rẹ̀ jù. torí pé èyí tó ga jù lórí òun ló fi kanlẹ̀ ni béèyàn bá fẹ́ ṣubú tó bá kọsẹ̀ tí ó bá ṣubú síwájú báyìí yóò kọ́kọ́ gbórí ara ẹ̀ sókè ni kò sí nǹkan náà kó tó kíbi tó kanlẹ̀ nǹkan mi yà wà ń bẹ̀. Kíbi táwọn fi kanlẹ̀ fọlọ́hún yẹn kó tó lè kanlẹ̀ ẹnu àtojúkọ dúró yẹn. wá fi orí náà wá sọ kalẹ̀ kó wá fi gbolẹ̀ kó fi kanlẹ̀ fọlọ́hún. Allahu Akbar. wa man yuslimu wajhahu ومن يسلم وجهه إلى الله وهو محسن tó ju kalẹ̀ fọlọ́hún tó fi gbolẹ̀ fọlọ́hún tó fi kanlẹ̀ wa huwa muhsinun tó tún ṣe eré. فقد استمسك بالعروة الوثقى irú ẹni ni ó ti di okùn tó yí ó ti gbá a mú. وإلى الله عاقبة الأمور. ọba ló ní ìgbẹ̀yìn ọ̀rọ̀. lillahi aqibatul umur. Islam náà ní ẹ̀sìn tó ń bala káyà àti ìdẹ́dá sọ̀rọ̀ tó ń àdámọ̀ rẹ̀ Islam nìkan ṣo lẹ̀sìn tó ń bá a sọ̀rọ̀ yóò máa bala káyà sọ̀rọ̀ gbogbo àwọn àyà tá a máa mú wa gbogbo àyà tá Al-Qur'ani mú wa yóò máa bá fitira ipe èèyàn ló ń bá ọ ń bẹ́yàn sọ̀rọ̀ pẹ̀lú ó ní olólàákàyè ó sì ń bá làákàyè sọ̀rọ̀ so kò sí dogmatism nínú Islam. Zombi kò sí nínú Islam. Zombi kò sí nínú Islam. Ọlọ́run nìkan ṣo ló lè ṣe zombi fún. Ọlọ́run nìkan ló lè ṣe zombi fún. ó juwọ́lẹ̀ ju sẹ́lẹ̀ ju gbogbo ara lẹ̀ fún. ó juwọ́lẹ̀ fún. al-Islam huwa al-istislam li awamirillah gbogbo òfin Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ ẹ̀ ó jura lẹ̀ fún ni yàtọ̀ fóun kò tún sọ ọ̀rọ̀ Ọlọ́run là nẹ́bí ó sì mú wa. sallallahu alayhi wa sallam. pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Islam lẹ̀sìn kan ṣo tó kó làákàyè àti ìjẹ́ ìdámọ̀ ènìyàn tó kó papọ̀ nígbà tó ń bá làákàyè sọ̀rọ̀ yóò sì máa bá wùjìdánù rẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà feelings rẹ̀ yóò máa bá a sọ̀rọ̀ papọ̀ ìwọ náà máa filẹ̀ kò nídìí kó ṣẹ̀ṣẹ̀ lọ bí Kùránì Ọlọ́run bó ṣe ń bá aláìmọ̀kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń bá ẹni tí mọ̀ ẹ́ ga jù ló ń bá a sọ̀rọ̀ torí pé fitira yín ló ń bá sọ̀rọ̀ fitira yẹn èèyàn ò lè jẹ́ professor kó má jẹun kébi má pa. àdámọ̀ wa ní Islam máa ń bá sọ̀rọ̀. àtiwọ́ àti kúrúntù tí o mọ nǹkan kan àtiwọ́ tó ní ṣahadatu fàdùfàdọ̀ lọ́wọ́ èèyàn kò lè kàwé títí kó má jẹun ní pé akọ̀wé ni kò ní jẹun akọ̀wé ni kò wá ní lọ tọ́ílẹ̀tì òun àti àgbẹ̀ tí ò mọ ìdí ìgò tí wọ́n fi kọ ó bákan náà ni so Ọlọ́run máa bá gbogbo yín sọ̀rọ̀ bákan náà so ẹni tó lọ ilé ẹ̀kọ́ gan-an tó lọ kẹ́kọ̀ọ́ ó wá rí di medicine ó rí di gbogbo ẹ̀ Ọlọ́run máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò máa bá medical doctor tó mọ gbogbo nǹkan tó wà nù rẹ̀ yóò máa bá a sọ̀rọ̀ bó ti ń báwọ̀ tó gbé sínú nínú gbogbo èèyàn gbogbo àwọn èèyàn tí wọ́n bá gbé nǹkan sínú ìyẹn ni pé ẹni tó lóyún lóbìnrin tí ó máa fíìlì yìí pé nǹkan kan yí padà nínú tí ó sì padà bí jáde tí ó rí i pé odidi ẹ̀dá rèé tó pé bó ti bá ẹ sọ̀rọ̀ bó ṣe ń bá onítọ̀hún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń bá ẹni tó ní ìmọ̀ ń pa ẹ̀ ló ń bá a sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà so ó ń bá akilu àti wujidan àti fitra Islam ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà.